الحمد لله الذي لا يؤوده حفظ السماوات والأرض وما فيهما وما بينهما أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كلام الله وخير الهدي هدي نبينا محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أدعوكم ورحمة الله سبحانه وتعالى أجري بي أكسسوني الله سبحانه وتعالى نولي ọba tó jẹ́ pé àmójútó rẹ̀ àti ìṣọ́ rẹ̀ àti ààbò rẹ̀ lórí sánmà àti ilẹ̀ àti gbogbo tí ń bẹ nínú àwọn méjèèjì àti tí ń bẹ láàrin wọn kò ká Ọlọ́run lágara kò kó ìnira kan bá Ọlọ́run ọba Allah Ọlọ́run ọba yìí lájẹ́rí pé òun nìkan ṣoṣo ní ìjọsìn tọ́ sí bákan náà ọba yìí kò lórogún kò sí ní ọba kan àwa jẹ́rí pé kò sí ọba tí ìjọsìn tọ́ sí lẹ́yìn rẹ̀ bákan náà jẹ́rí pé Ànábì Muhammad sallallahu alayhi wa sallam ẹrú sí rẹ̀ ní Ànábì jẹ́ òjíṣẹ́ rẹ̀ ní Ànábì ṣe abẹ́lẹ́wọ̀n bá kó bá sàlékún kẹ fún Ànábì náà kọlọ́n bá kí àwọn ará ilé Ànábì àti àwọn sàhábà kọlọ́n mọ́sá kẹ́ ní kọ̀ọ̀kẹ́wà náà ọmọ àwọn tí ó kẹ́ pẹ̀lú Ànábì sallallahu alayhi wa sallam ní òní bí idhnillahi ta'ala tí ń ṣe bóyá 26 kọ́ nínú oṣù ojú ọ̀run tí jẹ́ Safar tí yíò Ànábì Muhammad sallallahu alayhi wa sallam tó di 1446 tí ń ṣe dédé 30 nínú oṣù August tí àwọn náà ní 2024 abẹ́lọ́wọ́ subhanahu wa ta'ala ilé tí a bára sọ ní òní oríire rẹ̀ kọ́lọ́wọ́ bá Allah kó mọ́sá fi lè pàbẹ́ ní kọ̀ọ̀kan wa èyí tí ó máa jẹ́ ọ̀rọ̀ wa lónìí bi'idhnillahi ta'ala òun náà ni ìwà ìṣọ́ àti ìwà dáàbòbò gẹ́gẹ́ bí mùsùlùmí òdodo ojú wo ni ẹ̀sìn Ọlọ́run Ọba Allah ló fi wo ìmá wá ìṣọ́ àti ìmá wá ìdáàbòbò pàápàá jùlọ láwọn àsìkò tá ń lò yìí lẹ́yìn ọba tí ẹ fẹ́ máa wá ìdáàbòbò lọ sọ́dọ̀ Ọlọ́run Ọba subhanahu wa ta'ala tẹ́lẹ̀ lẹ́yìn ò sì fẹ́ lo àkọọ́lẹ̀ ọ̀rọ̀ Ànábì sallallahu alaihi wasallam tẹ́lẹ̀ gbogbo tí ń ṣẹlẹ̀ láyé nísìnyí yóò ti mú gbogbo ẹni tó bá lè ronú kó darí padà lọ sọ́dọ̀ Ọlọ́run nítorí pé kò sí ọ̀nà àbáyọ kan àfọ̀dọ̀ Ọlọ́run Ọba Allah Ibadallah pẹ̀lú yọ̀dá tí Allah kútúbà wà yìí ó súnmọ́ ó ju ẹyọ kan àbí méjì lọ àmọ́ ní ọ̀sẹ̀ tí ń bọ̀ bi'idhnillahi ta'ala ń tá fi bára wa sọ̀rọ̀ òun náà ni ọ̀rọ̀ Rabi'ul Awwal ilé ìjà àwọn èèyàn tó máa ń ṣe pọ̀pọ̀ sísìn ipa àwọn fẹ́ sí mọ́lúdì Ànábì kí ló kàn lọ́rọ̀ tó yẹ kí mùsùlùmí ó mójú tó lórí Ànábì sallallahu alaihi wasallam ọjọ́ bí Ànábì àtàwọn nǹkan kọ̀ọ̀kan míì náà tí ó ní bàtàn pọ̀ máa àti fẹ́ wa ṣé mọ́lúdì ló yẹ ká ṣe ní àbí ká nífẹ̀ẹ́ Ànábì ká tẹ̀lé Ànábì sallallahu alaihi wasallam sẹ́ntí ṣe mọ́lúdì lágbà ní olólùfẹ́ Ànábì ní abẹ́ntí tẹ̀lé ṣiṣẹ́ Ànábì eléyìí láfi bára wa sọ̀rọ̀ ní ọ̀sẹ̀ tí mo kọ́ lọ́jọ́ àmọ́ bẹ́ẹ̀ dáadáa òun láfi bírèkì ìdánilẹ́kọ̀ọ́ wa pàtàkì tá a fẹ́ bẹ̀rẹ̀ lónìí abẹ́ Ọlọ́run subhanahu wa ta'ala kọ́lọ́mọ́sáfẹ́ mi wà lẹ́nu dáadáa Ibadallah mimma ya'ummu bihi al-balwa fi hadhihi al-awina kathratu al-qatl wal-iqtitat eléyìí tí ó gbajúmọ̀ láwùjọ láwọn àsìkò tá ń lò yìí òun náà ní máa pa àyà bí máa jíyàn pé àbí ká sọ pé ẹnìkan kan jáde àríma wọ́n ń wá wọn orí àbí Ọlọ́run bá Allah gbogbo àwọn táwà lọ́wọ́lọ́wọ́ kọ́lọ́mọ́sà bá wà dá wọn padà àbí Allah subhanahu wa ta'ala ó fi lórí ọmọ wa kan bí ìjẹta ó jáde lé nílá bẹ́ẹ̀ náà ni ó lọ kí wọn lásùbà ó sì jáde padà wọn ò mọbi tó wà má ibà sí ń sọ̀rọ̀ àbí Ọlọ́run bá Allah subhanahu wa ta'ala kọ́lọ́mọ́sà bá dá wọn yí padà Ọlọ́run bá dá padà láàyè àbí Allah subhanahu wa ta'ala kọ́lọ́mọ́ fi bá àwọn òbí rẹ̀ nínú jẹ́ àwọn àbí Ọlọ́run bá Allah fún ẹnì kọ̀ọ̀kan wa náà èyí kọ́lọ́mọ́jú wọn tí wá gbé o kọ́lọ́mọ́jú wọn gbé ọmọ fún kọ́lọ́mọ́jú wọn jí ọmọ tí wá náà gbé ọlọ́gbàrá Ọlọ́run ọba Allah wala la hawla wala quwwata illa billahi al-aliyyil azim Ibadallah ẹjẹ́ àkọ́kọ́ mú ẹ̀kọ́ kan lára ọmọ táwọn
tó yẹ kí mùsùlùmí òdodo ká gbìyànjú ká mójútó àlámọ̀rí ayé wa kí láṣẹ gbẹ̀yìn ayé torí tọ́lọ́wọ́ wò lọ́rọ̀ wa náà nìyẹn kí lọ sí gbẹ̀yìn ni o al-khayru wòye al-amal bi khawatimi èyí tó jẹ́ oríire jù láyé níṣẹ́ tẹ́dà máa ń ṣe tó jèrè òun náà ní eléyìí tẹ́yẹ bá ṣe gbẹ̀yìn torí kódà kọ́ ọlẹ́ tí wọ́n bá àwọn ọ̀wà kẹ́bọ̀ kọ́lọ́wọ́ bá lọ́wọ́ máa nífẹ̀ẹ́ sí kọ́ wá ṣe kẹ́kẹ́ yọ ọ̀kan tọ́lọ́ nífẹ̀ẹ́ sí kọ́ wá jáde láyé dáadáa tó ṣe yẹn ọlọ́run fi padà àṣìṣe rẹ ọlọ́run fi parẹ́ al-islamu yajubu ma qabla gbogbo wa tó kù díẹ̀ káàtó díẹ̀ bá ti wù tó bá fi ronúkúwàdà lónìí ọlọ́run ọba Allah yóò sì gbọ́ lẹ́rù yóò bọ́ pa gbogbo ẹ̀ṣẹ̀ rẹ yóò bọ́ parẹ́ lànàbí sallallahu alaihi wasallam fi sàlàyé fún wa inú táwọn máa fi tọrọ àti mọ̀tán dáadáa òun ẹni pé ànàbí sallallahu alaihi wasallam ní pé wa inna ahadakum la ya'mal bi 'amali ahli janna ànàbí lẹ́lòmí inú yóò lè ti máa ṣiṣẹ́ ọmọ ilé àlìjánnà ó ti máa ṣiṣẹ́ rẹ̀ ó wà lórí Islam ń gbọ́rọ̀ sọ́lọ́wọ́ bá Allah lẹ́nu hatta ma yakunu baynahu wa baynaha illa dhira' yóò wá kú díẹ̀ kó jáde láyé bóyó kọ láni bóyó kọ tún láni bóyó kọ sùn kan ní bóyó kọ ọdún ní bóyé fayamal bi 'amali ahli an-nar yóò wá yí padà yóò lóun òkèrò wa yóò yí padà yóò lóun ṣe dáadáa wa yóò máa wá wú àwọn ọmọ ilé iná fayadkhuluha yóò padà wá wọlé ngo yẹ pé nínú àkọọ́lẹ̀ rẹ̀ tọ́lọ̀ ti kọ́ fún ọmọ ilé náà ni kọ́lọ̀ ọba lọ́mọdé ọ̀rọ̀ tí wọ́n já sílẹ̀ wa inna ahadakum la ya'mal bi 'amali ahli an-nar ẹlòmíín sì bẹ ẹ bá ẹlẹ́bọ ni ẹ bá kùsí lórí ojú ọ̀nà Islam hatta ma yakunu baynahu wa baynaha illa dhira' ọlọ́wọ́ ọba Allah yóò wá ní kí àkọọ́lẹ̀ gba wájú ẹ kàn rí ni yóò lóun ti gba Islam mọ́lẹ̀ Islam ó ti dẹnu sẹ̀mí ayé mi ìmọ̀pẹ́ Islam lẹ̀sìn tọ́lọ́ ọba lọ́gbà lọ́wọ́ ẹ̀dá mo ti gbọ́ ẹ báyìí èmi náà ashhadu an la ilaha illallah wa ashhadu anna muhammadar rasulullah ní bá ń kírun ní bá ń gbààwẹ̀ oye kò bá ní pẹ́sìtà yẹn yóò bá jáde láyé fayadkhuluha yóò padà wá di ọmọ gíní ọmọ ilé àlùjánnà nípa abá ìjàmbá mùsùlùmí ọmọ tá a wí ìkọlọ̀ ọba allah musa bá fi dáadáa ìkọlọ̀ bá fi sàánú ẹ̀ ó jáde lé níjẹta oye 28 kọ́ níjẹta yẹn oye ó jáde lé lásùbà ó lọ kírun ìyàwó rẹ̀ náà ó fún ní fóònù bá chájì fóònù rẹ̀ pé gbà ó baálé mi lọ mọ́sálásí gẹ́gẹ́ bí ṣe máa ń ṣe gbogbo gbà ló fi jẹ́ pé gbogbo aná ẹja gbìyànjú ẹja mójútó sí ọlọ́wọ́ bá lọ tọ́ra àmà tí kó kà mọ́ wa lọ́wọ́ níta bá sì ṣe tẹ̀yìn lọ́wọ́ fi jọ́ di wa ọmọ tá a wá wí yìí oye ó jáde ó lọ kásùbà wọn kásùbà àtàwọn sálámà wọn ló sàkárù níwọ̀n bá ọba bọ́ta bó ti bọ́ta yẹn náà ni ó Allahu Akbar kọ́lọ́ mọ́sá bá ṣe rírí yàwó mùsùlùmí ò rí má ǹjẹ́ kí ló dé àwọn tọ́jọ́ kírun gan gbogbo wọn tẹ̀sí bá gbà ẹgbẹ́ wa ló dúró tájọ́ kírun ìwọ náà rí ọmọ ìyá mi kí wọ́n fi ròyìn rẹ̀ tó ọba sí ma so nípa bá ìjàmá ẹja gbìyànjú ẹja mójútẹ́sìn ọlọ́run oye ẹja mójútẹ́sìn ọlọ́run ọba Allah so nípa báyìí àbí Allah subhanahu wa ta'ala kọ́ lọ́mọ́sá bá sí ọmọ yìí lórí rí eléyìí náà ló ti wá lọ síbi pé kí ni mùsùlùmí òdodo máa fi wà dáàbò bò ayé tá a wà yìí ayé gbọ́mọgbọ́mọ ni wọn ò sì ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní máa jíyàn gbé lójú ayé tiwa kódà before Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam wọ́n ti ń jíyàn gbé Islam ló dé ló ṣẹ̀ṣẹ̀ wá sí pé kí ni ló ṣe wá gbé solution wa before Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam àwọn rapist ti wà lọ́lọ́wọ́n bá Allah fi wá gbé aṣọ kalẹ̀ báwọn olùgbàgbọ́ òdodo pé ẹ̀yin obìnrin olùgbàgbọ́ òdodo torí táwọn ajínigbé àwọn adánilọ́nà àwọn tọmọ rẹ́pù yẹn tó máa ń ṣe ní pé níjọ́ kò sí tọ́ílẹ̀tì nínú ilé wọn ikú ọkọ̀ mọ́lé gbogbo àwọn bàbá kọ̀ọ̀kan náà àtẹlùmí inú wa náà tọ́lọ̀ ń kádàrá bá wá láti lóògè a máa bá kí ní sábà tá a bá fẹ́ yàgbẹ́ a ṣẹ̀ṣẹ̀ lọ sí àwọn abìkan ní gbèrúgbò kálá lọ amúlé náà ń pè nílùú tèmi tiwa ẹ lọ sẹ́yìn ni so àwọn tá a wá wí lẹ́ni ẹ̀wọ̀n ẹlẹ́mìí òkùnkùn yìí wọ́n wà máa lọ máa lúgọdẹ àwọn obìnrin olóbìnrin lálẹ́ ní wọ́n máa wá lọ pé òjò ti sin tóbìnrin olójú ti máa jẹba ló síra alẹ̀ ló sí ayé alẹ̀ ló sí tí ó lé sílẹ̀ wọ́n pè lọ́là jù àwọn obìnrin yóò máa tọ̀ láàrin ìta báyìí orí gbúgbà yìí kọ́lọ́mọ́sá làwọn ń di aburú bẹ́ẹ̀ àwọn tá a wá wí ibi ìparamọ́ àwọn ó gbé abó làwọn sì wá lọ tọ̀ ní ọ̀sán gẹ́gẹ́ àwọn lọ yàgbẹ́ lọ́sàn gẹ́gẹ́ alẹ́ náà máa wá lọ pé àwọn tá a wá wí wọn máa dá wọn lọ́dẹ ọlọ́run bá aláwọ̀ á gbé ìjáàbù kalẹ̀ ìjáàbù tó pọ̀lọpọ̀ atáàkàkún yẹn o ọlọ́run á gbé kalẹ̀ ọlọ́run fẹ́ fi rescue ẹ̀yìn obìnrin níbi kíní níbi kẹ́kọ́ sọ́wọ́ lọ́wọ́ ipe táwọn obìnrin bá ti wọ̀ ọ́ wọ́n máa mọ̀ pé àwọn obìnrin eléyìí kìí sobìnrin táwọn lè rọ́ọ̀lù nítorí pé ọlọ́run bá aláwọ̀ fi ìjáàbù yẹn ó fi ṣèyàtọ̀ láàrin àwọn ọmọ tó àbí àtọmẹrú àwọn tí wọ́n wọ ìjáàbù ń bá wọn tó síra lẹ̀ táwọn fi ń ṣe fáàrí táwọn fi ń sọgbé lónìí ẹrú ni wọ́n máa ń mọ̀ bẹ́ẹ̀ ẹrú ni wọ́n rí báyà rẹ̀ ń ta báyìí lóbìnrin
níjọ́ tábà ti rí gbáyà rẹ̀ ń ta báyìí àbárí ẹríngì rẹ̀ ń ta àbárí chéènì rẹ̀ ń ta àbárọ́sọ rẹ̀ ń ta àwọn èèyàn ti máa pẹ́rú lélẹ̀ àwọn táwa wí wà rọ́ọ̀lù ọlọ́wọ́ bá sọ ayà kalifa nabi sallallahu alaihi wasallam pé ìrẹ́ ànábì kulli azwajika wa banatika wa nisa'il mu'minin ẹ̀yin ìrẹ́ ànábì sọ fún àwọn ọmọ rẹ̀ àtàwọn ìyàwó rẹ̀ àti àwọn obìnrin olùgbàgbọ́ òdodo yudinina alayhinna min jalabibihin sọ pé wọ́n mọ̀ wọ́jàlbá dhalika adna yurafna fala yu'dhayna ọlọ́ni tàbá ti ń wọ́ àwọn aláburú onílé rọ́gbù wa ayé ló bàjẹ́ ní síjàmbá mùsùlùmí wọ́n ti ń jẹ́lẹ̀ àgbé ayé ló bàjẹ́ gbogbo oníkàlùkù wa náà mọ̀ pé nínú àwọn táwọn rẹ̀spẹ̀tì bóyé láàrin àwọn èèyàn òun náà ní bí àwọn àfa àwọn ẹlẹ́ha wọ́n ti ń jẹ́ àfa àgbébà ìjọba kọ́lọ́mọdé àwọn aburú bẹ́ẹ̀ àfa kan ní bóyá bí Ọ̀ṣun state ní ńlọ bí oko rẹ̀ ibi iṣẹ́ rẹ̀ nílọ wọ́n sì jẹ́ ìgbéjọba gbogbo wa tájọ ń pariwo pé kò sí lọ́wọ́ wa sótún ayẹ kẹ́nìkan nù wa náà bí àwọn tájọ ń pariwo pé kò sí kátó àwọn jíra wa gbé àwọn táǹkà náà là ń jíra wa gbé òjàmọ́ mùsùlùmí o àwọn tájọ pé sọ pé kò sí lọ́wọ́ wa ni o àmọ́ wa dìmáǹdì nǹkan tó yẹ pé àwọn bá lágbára ìjọba wọ́n tún wá fẹ́ lómi ni tí wọ́n fẹ́ tán wọ́n tún padà wá pa wọ́n jàmbá kò sí nǹkan kan táwọn táwọn wí fi ń yọ̀ tó fi pé kí ni a ní ìjọba tó rẹ́dì láti lòfin ọlọ́ ẹ wọ ọ̀pọ̀lọpọ̀ náà àwọn míì tí wọ́n ti dájọ́ ọkùn fún tó yẹ kó wọ́n pààyàn ọ̀pọ̀lọpọ̀ gọ́ọ̀nà wọ́n mọ̀ sọ pé lásìkò àwọn òfẹ́ ní jẹ́ kó wà nínú ọ̀tàn pé wọ́n hàǹkì àwọn èèyàn lásìkò àwọn wọ́n dẹ̀ ti dájọ́ ọkùn fún wọ́n ti dájọ́ ọkùn fún jàmbá ṣérú ẹni yẹn ní sìn jàmbá táwọn èèyàn sì ń rí bí apààyàn ni ẹlòmíì náà tó bá fẹ́ pààyàn òun náà tún pààyàn toró wo kí a ṣe lágbájá báyìí pé ó jẹ́ lọ pé ẹnìkan kò síwádìí ẹ̀ wò jẹ́mi náà ṣe ní tíráì rẹ̀ sọ abiyarọ ọba Allah aburú tó kárí ìyàbẹ̀ náà kọ́lọ́mọdé ò kárí ẹnì kọ̀ọ̀kan wa ọlọ́sùn wa sálàyé fún wa ṣẹ́ ní ìbínú ọlọ́ọ̀ni bẹ́ẹ̀ ni o ṣẹ́ ní àìsàn oúnjẹ gbogbo tó lé nù lù ẹ̀ṣẹ̀ yìí náà kún jàmá oye ìbára wa nú jẹ́ tà bára wa nú jẹ́ yìí náà ó kún jàmá ẹni wọ́n gbé ọmọ rẹ̀ nísìn ẹni wọ́n pa ọmọ rẹ̀ nísìn ẹ̀dá kò sẹ́nu rẹ̀ ó dùn ní tí ó fa tẹ́lómi ó fi rí ìbànújẹ́ tí ó fi lọ bá sọ́dọ̀ ọlọ́run yẹn látara burú tó ṣẹlẹ̀ sẹ́lómi ni ó ti gbé ààrẹ sojàmá mùsùlùmí ní ṣókí bóòlà wa ò ṣe ní kó sọ́wọ́ Ànábì ti sàlàyé rẹ̀ fún sallallahu alaihi wasallam Ànábì wa gbé ìdáàbòbò kalẹ̀ fún wa tó yẹ pé gbogbo mùsùlùmí òdodo jojoojúmọ́ rẹ̀ tó bá ti mójú táwọn nǹkan yìí ààbò ọlọ́run máa bẹ lórí rẹ̀ àtàwọn fámìlì rẹ̀ ó bí ọlọ́run bá Allah subhanahu wa ta'ala pẹ̀lú orúkọ rẹ̀ al-hayyul qayyum pẹ̀lú hífù rẹ̀ tó ní agbára tí wọ́n fi ń sọ sára àti ilẹ̀ àti gbogbo tí mẹ́bẹ̀ kọ́nà ọba Allah sá dáàbò pẹ̀lú ọ̀gá wa àti tí mi àti tí omi nínú dúkìá wa abẹ́rẹ́ wọn ọba Allah subhanahu wa ta'ala kọ́nà mọ́jẹ ká gbogbo kan àtàwọn alábàgbé wa àti gbogbo àwọn olólùfẹ́ wa kódà tọrọ fẹ́ni tó jẹ́ ọ̀tá wa náà kọ́nà mọ́jẹ aburú ṣe orí tá burú bá ṣe kò sí orí tá a fẹ́ gbà bẹ̀ àbí Allah subhanahu wa ta'ala kọ́nà mọ́jẹ aburú kan ẹni ọ̀gá wa aqulu ma tasma'un wastaghfirullaha li wa lakum wa lisa'iril muslimina min kulli dhanbin fastaghfiruhu innahu huwal ghafurur rahim. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه أجمعين. عن أم المؤمنين أم سلمة هند بنت أمية رضي الله عنها أن النبي قال النبي صلى الله عليه وسلم قالت أن النبي صلى الله عليه وسلم كان إذا خرج من بيته يقول بسم الله توكلت على الله ولا حول ولا قوة إلا بالله أدوك فوالا الله أترى عليكم كياتي عليكم يفوى النبي صلى الله عليه وسلم أبلغم كباكي وعلى النبي أدعى الصحابة كل مساكيني وكوانا وما أنتوك يقول النبي صلى الله عليه وسلم لا تدعو كنا ما يوى النبي محمد صلى الله عليه وسلم أن بيرابني يني أم سلمة أم سلمة يني ونبني هند بيورو níbi yín sàlàyé fún wa pé Ànábì Muhammad sallallahu alaihi wasallam gbogbo ìgbà tó bá ti fẹ́ jáde nínú ilé wọn gbogbo ìgbà tó bá ti fẹ́ jáde tí ó máa jẹ́ pọ̀ fún mi àti yín náà Ànábì fẹ́ jáde bá wọn sílẹ̀kùn láti jáde báyìí kò bá jẹ́ mọ́sálásí náà lọ kò bá jẹ́ pé ọkọ̀ fẹ́ lọ dá mínú ni anything tí ó bá sá ti gbé ọwọ́ ọ̀tá tó bá ti fẹ́ jáde nínú ilé rẹ̀ wọ́n ní sẹ́sí Ànábì sallallahu alaihi wasallam Ànábì sọ pé bismillah tawakkaltu ala Allah wala hawla wala quwwata illa billah kíni túmọ̀ rẹ̀ ó lẹ́nu pé bísímìlá pẹ̀lú orúkọ ọlọ́run fẹ́ fi jáde o tawakkaltu ala Allah ìrí ọlọ́run mú gbára lé o wala hawla wala quwwata illa billah jíjáde mi tí mo fẹ́ jáde mi agbára mi kọ́ ni fi jáde ètè mi kọ́ o torí wallahi ọlọ́run sóore fún ọjà máa o ọfẹ́ dìde láti bíbọ́ síbí ọfà láfíà dìde oore lọ́lọ́run sí wọn o oore tó yẹ kí mílíọ̀nsì
sùn náà ẹlòmíì ọlọ́run fún àárẹ̀ kan kò lè dá ẹsẹ̀ gbé jama ìwọ wá ń lọ wọ́n wá ń bọ̀ wọ́n wò pé gbàtí òṣòwò lọ́wọ́ rẹ ọlọ́run òṣòwò fún ọ kórè àláfíà bí gbogbo rẹ lọ́jọ́ máa wò àbí Allah ọ̀pọ̀lọpọ̀ gbà láfíà ara wọn. nípa báyìí wọ́n ní àdúrà yìí tó bá ti ṣe bó ṣe jáde yẹn gẹ́gẹ́ bí ẹgbà wa mi náà ṣe wá látọ̀dọ̀ Anas nínú àwọn ọmọ ọ̀dọ̀ Ànábì sallallahu alaihi wasallam Anas ń sàlàyé bí anna Rasulullah sallallahu alaihi wasallam qala Ànábì sọ fún wa pé man qala idha kharaja min bayti gbogbo ẹni tó bá ti sọ nígbà tó bá ti fẹ́ jáde nínú ilé rẹ̀ gẹ́gẹ́ bá sọ bí hadith alákọ̀ọ́kọ́ ìgbé bismillah tawakkaltu ala Allah wala hawla wala quwwata illa billah yuqal wọ́n ní ohun kan yóò máa sọ òun ò ní gbọ́ oye ìgbé kùfíìta wọ́n wù kíìta ìgbé wà wùdíìta ìrí arákùnrin yìí o abárábìnrin yìí o tó sọ àdúrà yìí jáde yìí o bó o ṣe sọ àdúrà yẹn o ọlọ́run ọba Allah yóò fi ọmọ náà ní sọnù lọ́nà o wàkùfíìta ọlọ́run ó kẹ ọ yóò fi ọsẹ kò ń gẹ́ ọ bọ́ọ̀ tí ń jáde lọ yìí o wọ́n wù kíìta gbogbo tí ń jábúrò nìkan wọ́n ní nínú ẹgbà wá yẹn wọ́n ní ṣaitan àwọn àlìjẹ̀nú wọ́n wá sọ fúnra ara wọn ìgbé kayfa laka birajulin qad kufiya wa wudiya wa wukiya ìrí àlìjẹ̀nú ìwọ tí o fẹ́ mú àṣàsí wọnú sẹ̀mí ayé lágbájá kí lọ fẹ́ fẹ́lẹ́ ìṣe bá ẹni tá ti pọ̀ ní àmà pẹ̀lú gbólóhùn tó sọ jáde lẹ́nu ọlọ́run ti tó ọlọ́run ọba Allah yóò ṣẹ̀ dáàbòbò jàmá ẹni tí o bá máa dúà ìdáàbò torí tọ́lọ́run lọ́kọ́bọ́ ti máa ọ̀rọ̀ yẹn ní fún ẹ o ní títorí pé oore ní òbí sínú sẹ̀mí ayé rẹ̀ èyí ò ní kó sọ́wọ́ tí ẹ bá ti ṣerú àdúrà yìí jàmá kọ́lọ̀ má fi àdánwò kó má fi kàn yàn ọba ṣàdúrà gbà ní ọlọ́run ọba Allah lè fàdánwò kọ́ àmọ́ kò ní dán tán wallahi kò ní dán tán tọ́ bá sí àdúrà yìí ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala yóò dáàbò wọ́ àdúrà tá ń sọ yìí ká mọ̀ ká ha sórí ká dẹ̀ máa lò ká máa kọ́ àwọn ọmọ wa tábà ti ń jáde lé báyìí ká ti yóò yé wọn pé sọ́ọ́ ti sàdúrà rẹ o bismillah tawakkaltu ala Allah wala hawla wala quwwata illa billah. bákan náà nínú ẹgbàá wa ti Ummu Salama yẹn wọ́n sàlàyé báyìí pé àdúrà yóò wá tán síbẹ̀ ànábì ó tó wá máa sọ báyìí pé Allahumma inni a'udhu bika an adilla aw udalla aw azilla aw uzalla aw adlama aw udlama aw ajhala aw yujhala alayya ìrí ọlọ́wọ́n ọba jíjáde ní jáde lọ yóò má jẹ́ nù lọ́nà o má jẹ́ sọ̀yàn nù oye má jẹ́ yẹpẹrẹ lọ́nà o má jẹ́ wọn yẹpẹrẹ mi o má jẹ́ wà nù àwọn tí ó kó bá yẹn má jẹ́ wọn kó bá mi jàmá mùsùlùmí àdúrà tó dáa ní àdúrà yìí eléyìí ni àwọn sọ níwọ̀nba tí mùsùlùmí òdodo máa ń ṣe kó tó jáde lé tó bá wọlé padà kọ́ wọn lọ́ọ́ tó sọ fọlọ́ ọba lọ́ọ́ pé bisimilahi walajina wa bisimilahi kharajna wa ala Allahi rabbina tawakkalna ìrí ọlọ́run gbà mo fẹ́ jáde lẹ́ẹ̀kan orúkọ rẹ mo fi jáde o mo tún wá wọlé náà pẹ̀lú àánú rẹ àti pẹ̀lú orúkọ rẹ ìwọ náà mo gbára lé wọn ló wá kéré jù ọ sọ pé assalamu alaikum sínú ilé rẹ kódà kọ́ ọmọ fẹ́ nìkankan sínú ilé torí bó ti jáde yẹn àwọn kan ti replace rẹ nínú ilé táwọn ń ṣèjọba nínú ilé lọ tí wò ó sì rí wọn jama àmọ́ tó bá ti ṣe bismillah yẹn àbọ̀ ọlọ́wọ́n ọba Allah yóò máa bẹ lórí rẹ gbogbo àdìjẹnú kú ti máa bẹ nínú ilé wọn lé wọn kú bẹ́ẹ̀ kódà nínú ẹgbàá wa ni wọn là Nabi sallallahu alaihi wasallam ètò gbogbo ẹni ó bá wọlé tí ó ṣe bismillah wọn ní àwọn àlìjẹnú wa pera wọn pé ẹ máa bọ ibi tá a sùn ládé inú ilé ẹlòmíì nínú wa wallahi tọ́nà bá sí tó sí gàgá hàn wá ni àlìjẹnú ti bẹ́ nínú ilé ẹlòmíì kò kéré o wọ́n ti múnú ilé ẹlòmíì ní báràkì jàmá tá a padà máa ṣàlàyé fúnra ara láwọn àdánilẹ́kọ̀ọ́ mi bó o láṣẹ oyè protect inú ilé wa tálìjẹnú kú ní wọ́n bẹ̀ sọ́ọ́rí tálíkà nínú ikú ọba ti wọnú ilé rẹ àṣàṣì ikú ò ní wọnú ilé rẹ tásàṣì ikú ọba ti wọnú ilé rẹ kò ní ràn ọ́ kò sì ní ràn àwọn ọmọ rẹ kọ́lọ́mọdé àṣàṣì ikú rẹ nìkan ọ̀gá wa so nípa abẹ́ ìjọba mùsùlùmí wọ́n ní tẹ́yìn bá tó wà nínú ilé tó fẹ́ jẹun tí ò tún rántí ọlọ́ àwọn àlìjànnú tó wá pera wọn fẹ́ máa bọ̀ wá lẹ́yìn pásùn bíi lónìí á rí oúnjẹ jẹ tẹ́wọ́ra wọn lọ so jàmá mùsùlùmí ẹjẹ́ gbìyànjú àwọn àdúrà yìí ká gbìyànjú láti máa mójútó àwọn nǹkan bí dáa tó máa ṣe tá a máa fi ń protect ara wa ní ojoojúmọ́ èyí tó ga jù bẹ́ẹ̀ wọn náà ní pé ká máa kírun àsùbá ní jàmá anabi sallallahu alaihi wasallam anabi ní gbogbo ẹni man salla subha fi jama'a fahuwa bi dhimmatillah ẹni tí máa ń kírun àsùbá ní jàmá àbọ̀ ọlọ́run máa bẹ lórí ọ̀tọ̀ wọn o jàmá pàápàá jùlọ àwa tá a jọ ọkùnrin sẹ́rẹ́ yóò obìnrin ọlọ́run fún yín nígbà láyé kẹ́ máa kírun nulẹ̀ sẹ́ni tẹ́yìn bá kírun nulẹ̀ tẹ̀sí kí sásìkò àbọ̀ ọlọ́run yìí náà yóò máa bẹ lórí rẹ o ọ̀gọ̀rọ̀ wa lónìí a máa jí lọ jà lágbo mẹ́rin àní kírun fọlọ́wọn bàbá
àbẹ̀ lọ gba kọ́ńtíráàtì àṣàrè kí lọ àti ní kí ọlọ́run ọba Allah so ẹja gbìyànjú ẹja mójútẹ́sìn ọlọ́run ọba Allah inú tọ́lọ̀ máa fi sọ yẹn láyé òun náà ní kéèyàn ó gbìyànjú láti máa dún ní ọlọ́run ọba Allah bákan náà àwọn àdìkárù wà tánàbí ní àmọ́ sí láàárọ̀ àwọn àdìkárù wà ìrántí ọlọ́run wà tánàbí ní àmọ́ sí lálẹ́ gbogbo àwọn nǹkan yìí náà láàmà padà sàlàyé fúnra ara wa abẹ́ ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala pẹ̀lú àánú àti ìfọ̀kànbalẹ̀ rẹ̀ kọ́lọ́ba subhanahu wa ta'ala kó dáàbò bẹ́ẹ̀ nìkan ọ̀gá wa kọ́mọ̀jì akú síbi akú jíjí ni gbé o kọ́lọ́mọ̀jì wọn jí wa gbé kọ́lọ́mọ̀jì wọn jí ọmọ wa gbé àbí Allah subhanahu wa ta'ala àtàwọn aládùúgbò wa àtàlábàṣe wa àtẹnitáàmà abẹ́rẹ́ wọn ọba Allah kọ́lọ́mọ̀jì akú sọ́wọ́ ọ̀làgbàrọ̀ ọlọ́gbọ́ àwọn tó ti kó sọ́wọ́ náà kọ́lọ́mọ̀ba Allah kó sábà dá wọn padà sínú ilé wọn pẹ̀lú àlàáfíà ọ̀làgbàrọ̀ ọlọ́wọ́ ọba Allah ìlú wa Nàìjíríà náà ti gbogbo akúrí tí wọ́n ń ṣẹlẹ̀ kọ́lọ́mọ̀ sábà tún ṣe gbogbo tí ń darí àwọn èèyàn kan máa ń sábúrú yàgbẹ́ lọ́wọ́ kọ́lọ́mọ̀ sábà pẹ̀tù sí o ọ̀làgbàrọ̀ ọlọ́wọ́ ọba Allah Allahumma aslih biladana Allahumma aslih biladana اللهم اصلح بلادنا اللهم اهدي حكامنا الى ما فيه خير للعباد والبلاد برحمتك يا ارحم الراحمين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك اقم الصلاه